ní ọmọ gbèrò sàmọ́ mo fẹ́ fi Kọ́lá Bánjí bàbá mi ó kú oríire òní o. ọdọọdún lóró gbogbo ọdọọdún lẹwà wà ní ọdọọdún lọmọ rẹ òbí ìran Dr. Mayomi Kazeem Ọlábánjí wá òní fọdún èyí sópin o. Mayomi ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó ọ̀rọ̀ banújẹ́ oníkan ẹ̀ o ọ̀rọ̀ banújẹ́ oníkan ẹ̀ o Ọlábánjí ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó. ọ̀rọ̀ rẹ̀ mọ̀ táyọ̀ o bàbá mi oníkan òní o Ọlábánjí wá ọ̀rọ̀ rẹ̀ mọ̀ táyọ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ̀ táyọ̀ o bàbá mi oníkan òní o Ọlábánjí o ọ̀rọ̀ rẹ̀ mọ̀ táyọ̀ o. Dr. Mayomi o Kazeem Ọlábánjí ọmọ Abímbọ́lá dákun gbéra lè òdìdè lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ lẹ́tà lájì múráínà ọmọ Abímbọ́lá o òkú ọdún ó sì kó àṣeyẹ ọdọọdún lóró gbogbo ọdọọdún lẹ́wà wà ní ọdọọdún lọ́mọ rẹ̀ òbí ìran orí rẹ̀ ò ní burú ìṣẹ̀dá rẹ̀ ò ní gbà bọ́dé ọmọ alájà Safurat ọmọ ládòyìnbó kọ́lọ́ ń tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere iwájú tó kọjú sí ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ onídàárú lágbára lọ́wọ́n bá pẹ́pẹ́pẹ́ lòun ṣe ń lé àárọ̀ o àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ mi tẹ̀ náà ó sọdún owó ìwà sọdún ọlá wà sọdún ìlàwùjọ ọkọ alájà ọládùn ni ó ọkọ Karimat mẹbi wà náà ní kí n bàbá Jasmine Abímbọ́lá mọ̀dá gọ́jọ́gọ́jọ́ bàbá Nasirat Monísọ́lá ọdún ẹ lóde o bàbá Kazeem Ọlábánjí mẹbi wà náà ní kí n bàbá Jasmine òkìkí ọlá o bàbá Faizan ìwọ onírẹ̀lẹ̀ ó sì mọ̀gá olówó tí fowó ṣàánú afúnimọ̀wò bẹ̀ ìwọ onírẹ̀lẹ̀ ó sì mọ̀gá dókítà tó mòye ìwọ onífọdún èyí sópin Àríkẹ́ Adé o dákun wá bá ń kọ́ ọmọ Abímbọ́lá o. Dr. Mayomi o Kazeem Ọlábánjí o ọmọ Abímbọ́lá ọmọ ní ògbé alẹ́ òdìdè lónìí mo rí ibà lọ́dọ̀ bàbá tó gbé bí ọlọ́mọ ní okú ọdún bàbá mi ò ní nǹkan ò ní okú oríire àyájọ́ ọjọ́ bí rẹ̀ lónìí yóò kú ọdún ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn lẹ́mọ̀jẹ̀ ìgbín yóò fi ìkarahun fọ́rí mu. Dr. Mayomi o Ọlábánjí Abímbọ́lá mo ní o mọ̀ gbọ́ dídùn ẹnu mi èmi fẹ́ délé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ mo ní sèmọ̀ nìṣó Ọlábánjí sèmọ̀ nìṣó níbẹ̀ òun nìṣó ó sì nǹkan kan wọ́n ní Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ọmọ Olúbàdàn yìí dákun mọ́ gbọ́ ìwọ lọmọ Olúbàdàn ló lóye tí ò díje ní ọmọ Olúbàdàn ló lóye tí ò gbúdọ̀ rújú rárá Ìbàdàn ló ojú olú Àjàyí ìlú Bíkúnlé ìlú Ògúnmọ́lá ní olódò gbòkèrè lójú ogun ní ọwọ́ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá Ògúnmọ́lá jókòó bá bẹ́ẹ̀ lómìíràn lu àgbàlá Ògúnmọ́lá lé bàbá rẹ̀ ti tó kókó sáré ìwọ lọmọ ọmọ olóòpin mọ́lẹ̀ o sábàlá yọ kẹ́nìyàn ọmọ àríkẹ́yàn gbọ̀ngàn ìjò láàárọ̀ mi wẹ̀ nílé àrólú àrólú owó ara ògbójò òní mi òjò ọmọdọ́gbọ́n yọ kẹ́nìyàn ọ̀la mi òjò ọmọdọ́gbọ́n yọ kí ojú ń bẹ̀rẹ̀ náà ni onídàá ọmọdọ́gbọ́n yọ kẹ́nìyàn ọmọ oníkẹ́rẹ́ ẹ̀sà ọgbìmọ̀ rẹ̀yìn ọrùn mo yá tún ké sí. Dr. Kazeem o lé ọmọ Olúbàdàn ló lóye tí ó díje mo ní bẹ́yìn ò bá bá yín dé lólùgbòde kò ní mo mi eléegun mi bára bòde ń bí lólómi àfúrúrú ara pápá lólómi òkúrọ̀ ọ̀sà ara yẹ́yẹ́ o mo lára yẹ́yẹ́ wọn ò lọ́dọ̀ kankan gẹ́gẹ́ bí lomi tí wọ́n ń pọn mu ààrẹ Ìbàdàn lólómi lólódò àgbàdàgbùdù ẹ̀wẹ̀ nu ọmọ àjòròsùn ọmọ àjẹgbín yóò
ológbòjò ìgbégún ni òsì ológbòjò ìgbégún ni mo òkè mo wọlẹ̀ èmi ò rí bí wọ́n gbẹgbẹ́ ẹlẹ́gún sí mọ́ ológbòjò ní yín sọ́bọ́yàn kí ọmọ àríkẹ́yọgbọ́n ògbòjò láró mi wẹ̀lẹ́ àrólú ọmọ àbọ̀gún níyàn o ọmọ àbọ̀gún bọ̀ kórí odò náà pọ́ kí ilé àwọn bàbá rẹ̀ ọmọ ọlọ́yẹ mo yin ará àgbẹ̀tì níyìn o ará orí òkè wọn lọ́yẹ kì í para àgbẹ̀tì ẹni àbísọyẹ lọ́yẹ pa nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ onígbẹ̀tì mọ́wọ́ gbogbo fẹ́lẹ́mi ẹlẹ́mi káwọ́ olóbì ń sàn olóbì mọ́sọ̀mọ́ o ibi owó bá wá lówó bá lọ nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ìjẹ́ ọ̀lẹ́lẹ́ tẹ̀rẹ̀ lẹ́lẹ́ o mo gbárò ẹkùn mú ní sòǹsòrí kọ́lé dọ̀yẹ́ ọmọ lọ́yẹ́ mú yín ìgbà tí ọyẹ́ mú bàbá yín lọ́dẹ̀ hùwà wọ̀ ọyẹ́ wọlé ọyẹ́ gbé wọn lọ tawọ́tawọ́ nítorí ọyẹ́ bàbá yín lọ́dẹ̀ hùwà erin wọn lọ́yẹ́ kì í para gbẹ̀ẹ́tì ẹni àbísọyẹ lọ́yẹ́ pa òkú ọdún o Dr. Mayomi Kazeem Ọlábánjí Abímbọ́lá ìwọ ò ní fọdún èyí sópin àbúrò rẹ ọmọ ṣàlẹ́wà Salaudeen ní mọ kí ọmọ èjè mẹ́jọ àtàbúrò rẹ àbọ̀ lọ́rẹ́ sàṣì wọn lò mọ ní fọdún èyí sópin tó bá wọn níta ló ń kọrin èwì iṣẹ́ ti gbọ̀ rẹ òṣùpá akéwì lèmi jẹ́ èmi la fíjà akéwì tí wọ́n ń wí àfíjà akéwì tó gbòde ọmọ wọn lókè o. Àríkí adé túbàjá tó lóhùn àdúlé mi jẹ́ èmi lọ́mọ ọ̀lẹ́gbàdo ní èèwà ní sàmbàsàmbà kó gògó ní mi ọmọ ọ̀ ti jẹ́ eégún má jẹ́ gbásá ní bàbá tó bí mi lọ́mọ kò ní já ṣe mọ́ òwe Ọlábánjí